orí nìyẹn àwa tí wọ́n ń rúùlù àpọ̀jù àwọn tí wọ́n ń rúùlù wa lọ statistically ṣùgbọ́n a ní tìtorí pé àpọ̀jù àwọn tí wọ́n ń rúùlù wa lọ ẹ dákun ẹ já lọ ọmọ tí a máa sọ sí àwọn tí wọ́n jẹ́ elders wa nílẹ̀ Yorùbá o mo fẹ́ ká pera wa sá òdodo ọ̀rọ̀ máa ń korò lára o tó bá jẹ́ pé mo ní nọ́mbà olóyè Sunday Igboho lọ́wọ́ ni mi ń bá pè wọ́n nírọ̀lẹ́ yìí ṣùgbọ́n inú mi dùn lálẹ́ yìí nígbà tó di bí aago 6 mo padà rí fídíò mi tó jáde tí olóyè Sunday Igboho sì ṣe correction ó jẹ́ kínú mi ó dùn torí pé ibi tí wà àbàjẹ́ bá wà èmi yìí support ìwà àbàjẹ́ o àwa sì wà wíwà tí dúró tá a dúró lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ní pé a rí i pé àníyàn tó dáa ni olóyè Sunday Igboho fi ń ṣe ń tán ṣe lọ́jọ́ ká wò ó dúró àníyàn tó dáa tí wọ́n fi ń ṣe ń tán ṣe lọ́jọ́ ká dúró àníyàn yẹn àwa afẹ́ káníyàn yẹn ó change dídúró wa afẹ́ kó ní impact lára olóyè Sunday Igboho ọ̀nà olóò máa gbà ní impact ni pé ká rí ọ̀nà tí wọ́n fẹ́ gbà ṣubú ká pè wọ́n sákèésì títí wá nìyẹn sí fún nǹkan kan mi kárí ọ̀nà so brother Tèmítọ́pẹ́ Búsàrí wọ́n ní wọ́n less than 20% tó ìyẹn so a sá mọ̀ pé àwọn tí wọ́n ń rúùlù wa wọ́n kéré sí àwa tí wọ́n ń rúùlù so ní pé kárí ọ̀nà tá a bá ti rí àwọn lapses kan tó lè mú olóyè Sunday Igboho torí pé ẹ̀ńtọ́ lọ́n bá ti gbéga àwa yìí sì ń di kíru ẹni bẹ́ẹ̀ ọjà kíru ẹni bẹ́ẹ̀ kó ṣe kíni kó wálẹ̀ tàbí kó ṣubú olórí ibú ẹ̀dá ni ọlọ́mọ arẹ ń tọ́lọ́wọ́n bá ń gbéga tí ọmọ gbàdúrà kíru ẹni bẹ́ẹ̀ ó ṣubú ẹni tọ́lọ́hún ń gbé dìde ìtẹ́ni kó ṣubú wàláì ẹni tọ́lọ́hún ń gbé dìde tẹ́ni kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú Ọlọ́run bí ó ṣe wá ṣubú aṣojú Ọlọ́run bí ó ṣe wá ṣubú aṣojú Ọlọ́run ẹni tọ́lọ́run gbé dìde tẹ́ni kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú Ọlọ́run ẹni tọ́lọ́run bá ti gbéga tọ́lọ́run bá ti gbé dìde àwa yìí fẹ́ olórí ibú èèyàn ẹni ibú ẹni tí wọn kì í ga nílé wọn ní ó sọ pé ẹni tọ́lọ́run ti ń gbéga kíru ẹni bẹ́ẹ̀ ó ṣubú táwọn àbá wa la dúró pẹ̀lú olóyè Sunday Igboho pé àfẹ́ kí nǹkan kan ó ṣe àṣì ń fàdúrà ràn lọ́wọ́ tó bá ti wá jẹ́ pé olóyè Sunday Igboho fẹ́ máa ṣe àṣìṣe kọ̀ọ̀kan àfi ká máa pè wọ́n sákèsì ká máa bá wọn sòdodo ọ̀rọ̀ ẹ má jà tanra wa àwa òkè ń tàyàn àfi ká máa bárò ẹni bẹ́ẹ̀ sòdodo ọ̀rọ̀ pé o ti fẹ́ trespass fídíò tí mo rí pé olóyè Sunday Igboho ẹnu gbé wọ́n ṣe àṣìṣe lórí ọ̀rọ̀ tí wọ́n sọ sí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ mo ti sọ pé alẹ́ yìí ni mo gbọ́dọ̀ correct wọn kán tètè lọ apologize torí pé àti ńlá wa àti ọ̀nrọ̀súnlá wà ó lùlẹ̀ amúrì mi ń kún àbá àmáwí Ọlọ́run ní ẹ tẹ̀lé èmi Ọlọ́run ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ ẹ sì tẹ̀lé àwọn aláṣẹ tí mo bá fi aláṣẹ lé lórí àwọn aláṣẹ kọjá tá a gbọ́dọ̀ mọ lálàsí aláṣẹ kọjá tá a gbọ́dọ̀ mọ bú anyhow ṣùgbọ́n inú mi wá dùn inú mi dùn púpọ̀ pé nǹkan olóyè Sunday Igboho ní bàjẹ́ Ọlọ́run máa túbọ̀ bá wa gbọ́n wọn yóò sì tún máa túbọ̀ bá wa kún wọn wọ́n wá padà sọ ọ̀rọ̀ pé ẹnu ló gbé àwọn wọ́n ní ẹnu ló gbé àwọn gbogbo àwọn tí fídíò náà lè dùn ẹ dákun ẹ má fi ṣèbínú gbogbo àwọn tó jẹ́ pé ní tí olóyè Sunday Igboho sọ ọkà wọn lára ó dùn wọ́n mo bẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká má bínú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ dákun ẹ má bínú torí pé ẹni tí ẹnu gbé kódà àwọn láwọn ti pé Ọọ̀ni of Ifẹ̀ fúnra àwọn ti jọ sọ̀rọ̀ àwọn sì ti bẹ̀ wọ́n pé kán má bínú àwọn ti bẹ̀ wọ́n pé kán má bínú torí pé gbogbo àwọn tí wọ́n wà ní ipò àṣẹ wọn gbogbo àwọn tán jẹ́ àwọn bàbá wa ẹni tí ó bá dá nínú wọn á máa mánéjì wọn ni o
àwọn tí wọ́n bá dá ẹja máa appreciate wọn, àwọn tí ó bá wá dánú wọn ẹja máa manage wọn, ẹja máa manage wọn, àwọn tí ó bá dá á máa manage wọn ni. Torí pé ẹni tá wò pé kò dá lẹ́nìí yóò padà dá lọ́la, ẹni tí ò wúlò lẹ́nìí yóò padà wúlò lọ́la. ẹ má jẹ́ àmọ́ta lórí olóyè Sunday Igboho. Ọlọ́run fún yín láṣeyọrí, Ọlọ́run fún yín láṣeyọrí, ẹ má mọ́ta o. Kódà tó bá wá sọ fún yín pé ẹnìkan ò ṣe tín ẹlẹ́ẹ̀ ti gbọ́, ẹ má sọ nǹkan kan against irú ẹni bẹ́ẹ̀. Bó lórí sí gbọ́dọ̀ sí nìyẹn. Tó bá jẹ́ pé mo ní nọ́mbà yín ni orí fóònù mi bá ti pè yín, mi bá ti bá yín sọ tí mo sọ yìí, ṣùgbọ́n mo mọ̀ pé tí mo sọ yìí yóò kàn yín lára ẹ̀ sì gbọ́. Ẹ dákun ẹ má mọ́ta. Tó bá sọ pé èèyàn kan ó kódà ó ń sọ nǹkan kan against yín pẹ̀lú ẹ̀ ń sọ ìtorí pé tẹ́ ẹ bá ti mọ́ta lórí ọjọ́ ẹ̀sẹ̀ yìí, wọ́n máa fi divert attention yín ni. Ìmọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tá fún yín pé lágbájá ọ̀tá yín ni tàmẹ̀dò kò tètè làkàṣègbè òun ṣiṣẹ́ against yín, yóò máa divert attention yín ni o, yóò sì máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí. A máa mú ìrẹ̀wẹ̀sì akin ò sì gbọ́dọ̀ máa wo gbogbo yẹn. Ibi tẹ́ ń lọ ní kẹ́ ẹ máa wò. Climax level tẹ́ ń wò yẹn, tẹ́ ń lọ yẹn òní kẹ́ ẹ máa wò. Àníyàn yín tó dá yẹn ẹ má jẹ́ kó change. Tàníyàn yín ó bá ti change, wàláhì pẹ̀lú ògo Ọlọ́run we will solidly be with you. Àwa náà ò ní yẹ ànígbò lópin ìgbà táníyàn yẹn bá ti dá lórí ní tẹ́ ẹ gbé dání. Tí ì sí pé bóyá ẹni hidden agenda míì lórí ní tẹ́ ẹ gbé dání táníyàn yẹn dá wà pẹ̀lú ìjọ kan ṣoṣo Ọlọ́run. Àwa náà ò ní gbò àníyẹ ànígbò, a máa fàdúrà ràn yín lọ́wọ́, a sì dúró ṣinṣin lórí ẹsẹ̀ wa. Ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá afọlọ́wọ́n bá kí ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ̀yin náà kú, ẹ̀yin tẹ́ ẹ dúró déédéé, Ọlọ́run bá mọ̀ yín, Ọlọ́run máa dúró tẹnì kọ̀ọ̀kan yín. Ẹ̀yin tẹ́ ẹ sì dúró, tẹ́ ẹ ti dúró tọ́jẹ́ pé ẹ sì ń bá ọ̀tẹ̀ kiri, Ọlọ́run bá tún yín ṣe o, Ọlọ́run bá mọ̀ yín o, àní dákọ̀ ẹnì kọ̀ọ̀kan o. Mo sì ń rọ gbogbo àwa tá à ń ṣe program lórí social media, ẹ má jẹ́ àdákọ̀ ẹni ọba kankan mọ́ o, ẹ má jẹ́ àdákọ̀ ẹ̀yẹ kankan mọ́ o, ẹ má jẹ́ àásì àráàsì ẹnì kankan mọ́ nínú àwọn tán jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá. Bàbá ẹni bàbá méjì kì í bí yàn o. Nígbà tá a bá ń yẹ̀yẹ́ àwọn bàbá wa, àwọn oní ọba wa pọ́n wọn lé. Àwọn oní ọba wa pọ́n àwọn bàbá wa lé tó wá jẹ́ pé nígbà tó ọmọ bá ń yẹ̀yẹ́ bàbá rẹ̀, ṣé ẹ mọ̀ pa ti gbé ẹni tí kì í ṣe ọmọ ẹni tí bàbá yẹn ò bí, ṣé ẹ mọ̀ pa ti gbé lé lọ́wọ́ yọ yẹ̀yẹ́ rẹ̀ ju báwa ṣe yẹ̀yẹ́ rẹ̀ lọ. Àti ká máa ṣàpọ́nlé wọn, kódà ẹni tá a rí pé kò join struggle yìí, ẹni tá a rí pé kò kún olóyè Sunday Igboho tàbí kò kún àwọn tí wọ́n fẹ́ àwọn tí wọ́n ń gbógun ti ìwà àbàjẹ́, ẹni tí ó bá ti kún wọn, ẹni tó bá jẹ́ pé di ọ̀tẹ̀ ló dúró sí tá a sì mọ̀, kódà ẹ tó jẹ́ a máa ṣàdúrà fún un, ṣùgbọ́n tí ó bí Ọlọ́run ọba ó bí ọ̀tẹ̀ sì rèé ìmọ̀ bayé èèyàn jẹ́ ni. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ dákun gbogbo ohun tí tẹ́ ẹ bá gbọ́, ẹ dákun ẹ má bínú àfọlọ́ǹbẹ̀yìn. Gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, ẹ má bínú àfọlọ́ǹbà bẹ̀yìn. Gbogbo àwọn tí gbogbo àwọn tó wáyé pé wọ́n ti sọ̀rọ̀ sí lọ́nà kan sí kejì tó ń dùn yín, ọmọ la jẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ Fúlàní herdsmen kò sì bírù nǹkan báyìí ṣe lè máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, yóò dùn yàn, yóò sì dùn wájú ra wa lọ. Torí pé àwọn tí wọ́n pa yẹn fámílì àwọn kan ni wọ́n, bàbá àwọn kan ni wọ́n, ẹ̀gbọ́n àwọn kan ni wọ́n, àbúrò àwọn kan ni wọ́n, tó sì ń jẹ lára wọn. Ẹ dákun ẹ má jẹ́ ká bínú. Gbogbo àwa tó jẹ́ pé a ti sọ̀rọ̀ sí àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ Fúlàní herdsmen ó ti jẹ́ kí ká gúnra wa. Ẹ dákun a ní ìdí support yín o, olóyè Sunday Igboho ní ìdí support yín o, kò sì ní rúdù sí. Ẹ support olóyè Sunday Igboho nítorí tọ́lọ́run àtànábì ni o. Ẹ support olóyè Sunday Igboho nítorí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ni o, nítorí ìdàgbàsókè, nítorí ọjọ́ ọ̀la wa àtọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni o. Gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ọba wa, gbogbo ẹ̀yin brothers wa, gbogbo àwa tí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ lénìí, gbogbo àwa tó tọrọ yẹn dùn, gbogbo àwa tó kàn, olóyè Sunday Igboho náà ó ti bẹ kábíyèsí, wọ́n ti bẹ everybody, wọ́n ti bẹ oníkálukú. Ẹ dákun ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú. Èmi náà tún wá ń tender apology látara gbogbo ẹni tọ́rọ̀ náà lè máa dùn pé ẹnu a máa gbéyàn,
ẹ̀ńtẹ́nu sì gbé èyàn ò kí ń dàgbà kọ́ mọ́ ṣe bá wí jíjáde mi lálẹ́ yìí tó bá jẹ́ pé olóyè Sunday ó jáde kó ti apologize ni tó bá jẹ́ pé ìrántí ìyá apologize ni èmi náà mo wá jíjáde mi lálẹ́ yìí láti wá correct olóyè Sunday Igboho ni pé àwọn tán bàbá ni bàbá ó máa jẹ́ lọ́jọ́kọjọ́ bàbá ni bàbá ó máa jẹ́ lọ́jọ́kọjọ́ èmi ò kì í support ìwà àbàjẹ́ o ẹ̀sìn Islam kọ̀ọ̀kọ́ wa ẹ̀sìn Islam ọ̀kọ́ wa kárùdù sí àgbàlagbà ẹ̀sìn Kírísítẹ́nì ọ̀kọ́ wa kárùdù sí àgbàlagbà ẹ̀sìn àbáláyé gan tó jẹ́ ẹ̀sìn àwọn babaláwo gan kọ̀ọ̀kọ́ wa kárùdù sí àgbàlagbà wàláhì bó ṣe rí nìyẹn ẹ̀sìn Islam ọ̀kọ́ wa ká sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà ẹ̀sìn Kírísítẹ́nì kọ̀ọ̀kọ́ wa ká sọ̀rọ̀ sí àwọn olórí tàbáwọn aṣáájú ká sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà ẹ̀sìn àbáláyé náà kọ́ wa ká sọ̀rọ̀ sí àwọn aláṣẹ tàbáwọn olórí ṣàkàṣàkà kọ̀ọ̀kọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n inú mi wá dùn olóyè Sunday Igboho ẹ̀dàkùn ẹ̀ máa bá wa tẹ love and like kàn bá flag program wa inú mi wá dùn pé olóyè Sunday Igboho padà jáde wọ́n sì tender apology pé kí bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kí wọ́n bínú èmi náà bá wọn bẹ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tínú lè máa bí látara ẹnu tó gbé olóyè Sunday Igboho pé kí ẹnì kọ̀ọ̀kan wá wọn ká má bínú ká má bínú ká má bínú gbogbo àwa tá a bá sì wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ̀ olóyè Sunday Igboho láti ìsìn lọ gbogbo àwọn oníwèé ìròyìn gbogbo ẹ̀yin interviewer tẹ́ ń lọ bá Sunday Igboho ńlé tẹ́ ń lọ bá wọn lé ló tẹ́ ń lọ ṣe interview dẹ̀dẹ̀rìn ẹ lọ jáwé ẹ lọ sọ́ra pẹ̀lú interview dẹ̀dẹ̀rìn tẹ́ ń lọ ṣe pẹ̀lú olóyè Sunday Igboho ẹ lọ jáwé ẹ lọ sọ́ra pẹ̀lú àwọn interview tẹ́ ń lọ ṣe gbogbo interview ni wọ́n á máa ṣe o kì í ṣe gbogbo interview ni wọ́n á máa ṣe o àwọn interview kan bẹ́tọ́ pé wọ́n á máa fẹ́ kó ọ̀rọ̀ sí wọn lẹ́nu kán ṣọ́ra lórí eléyìí o kán ṣọ́ra lórí eléyìí ká má jẹ́ kí àwọn interviewer yẹn kí wọ́n máa ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu débi pé wọ́n wà máa lọ tì wọ́n lọ bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá torí pé àwọn àgbààgbà gbogbo àwọn elders wa nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn náà ní nǹkan ṣe wọ́n ní contribution lórí tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n ní contribution lórí tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n lè jẹ́ 20% káwa àwa tá a jẹ́ masses ká jẹ́ 80%. 20% tiwọn náà ó ní tí ó ṣe o kódà kò jẹ́ ọ̀rọ̀ ẹ̀ kó jàdúrà lásán ni wọ́n ń ṣe lórí struggle tí ń bẹ ńlẹ̀ yìí lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe tò lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe dáa lórí bí èdè àìyedè òsì ní máa ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Yorùbá mọ́ lórí bá àárín ilẹ̀ Yorùbá ó ṣe gún is part of it o ara ẹ̀ ni o láti ń kóòtù ni mo ṣe máa kóòtù aya Al-Qur'ani ní gbogbo ìgbà pé ta'awanu alal birri wa taqwa wàlá ta'awanu alal ismi wal udwan Ọlọ́run bá ní ẹ kúnra yín lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀fi gba apology Sunday Igboho ẹ gbọ́dọ̀ kún lọ́wọ́ o the reason why tẹ gbọ́dọ̀ tẹ fi máa gba apology ẹni tó bá ti ṣẹ̀ àwọn gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà lẹ́ẹ̀ máa sọ pé ẹni tó bá ti ṣẹ̀ tẹ́lẹ̀ṣẹ̀ kan bá ti mọ̀ pé òun ṣẹ̀ kò gbọ́dọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ máa o kò gbọ́dọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ gbọ́dọ̀ àfẹn tó bá jẹ́ pé ó ní agenda míì lórí ti ń bẹ́ńlẹ̀ ní o ó ní ìwà míì o àbí ìwà ọ̀tẹ̀wulẹ̀ ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó náà tó fẹ́ tó padà fẹ́ hù tẹ́lẹ̀ lọ́ máa padà róòpù lọ́ máa mú ọ̀rọ̀ yẹn lọ́ máa fi ṣe kíni lọ́ máa fi escape ara rẹ̀ ẹni tó bá jẹ́ pé already àti ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá in general ẹni tó bá jẹ́ pé already láti support ilẹ̀ Yorùbá in general sofa àti olóyè Sunday Igboho tó ti tender apology kò ní ìdí ká tó máa wá àwáwí kan tàbí ká tó máa mú àmúlùmọ́là kan lórí pé Sunday Igboho sí báyìí téèyàn bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ máa o so torí ìdí eléyìí anọtíkù sáyẹnù wàsùkù tùsàlámàtún. Mawi ana tokita falata kun mekidaro àfààní anotiku zenu kéèyàn dákẹ́ ta fi ń sọ fún olóyè Sunday Igboho pé kì í ṣe gbogbo interview lẹ́ẹ̀mọ attend sí ẹ má jẹ́ kán ti ọ̀rọ̀ sí lẹ́nu àwọn ọ̀fẹ́ ìṣubú yín láti ń bá yín sọ léyìí àfẹ́ ìṣubú yín o àwọn kan sì jókòó sí kọ̀rọ̀ tó jẹ́ pé àṣìṣọ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ náà fẹ́ fi ròpù yín àwọn kan jókòó sí kọ̀rọ̀ o wọ́n mọ̀ pé àwọn ò lè dá ẹ mú wọ́n mọ̀ pé àwọn ọ̀làgbára táwọn lè fi kojú yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ ti bí ọ̀rọ̀ wọlé wọ́n fẹ́ ti bí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ sí rẹ̀ ọlágbára ká tó sọ ọ̀rọ̀ lálágbára jọ̀rọ̀ lọ
tá a bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti lágbára ju wa lọ o ọ̀rọ̀ ti lágbára ju wa lọ o àwọn kan á wá jókòó sí kọ̀rọ̀ tó jẹ́ pé inú ń bí wọn bólóyè Sunday Igboho ṣe ń ṣe yẹn inú ń bí wọn àwọn tí Ọlọ́run ń gbé dìde lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe tò tí wọ́n ń dúró tí wọ́n fẹ́ unite àwọn ọba wa inú ń bí wọn lórí ìgbésẹ̀ yẹn àbá wa ní ànọ́tìkù sáyẹ́nù wàásùkù túsàlámàtù àbá ní ànọ́tìkù sáyẹ́nù ìdákẹ́jẹ́jẹ́ kéèyàn dákẹ́ kó fọ̀rọ̀ sí kò bí àgbà sáyẹ́nù ọ̀sọ́ni fún ọmọ ènìyàn ànọ́tìkù ìsọ̀rọ̀ àbá ní ànọ́tìkù sáyẹ́nù ọ̀rọ̀ sísọ sáyẹ́nù ọ̀sọ́ni ànọ́tìkù sáyẹ́nù ọ̀rọ̀ sísọ ànọ́tìkù ọ̀rọ̀ sísọ sáyẹ́nù ọ̀sọ́ni wàásùkù salamatun kéèyàn wá dákẹ́ jẹ́jẹ́ kó fọ̀rọ̀ sí kò bí àgbà salamatun ọmọ dá púpọ̀ àlàáfíà mọ̀ ní fún ẹni bẹ́ẹ̀ o torí pé ẹni tó bá sọ̀rọ̀ náà sọ pé ń tọ́ sọ̀rọ̀ ẹni tí ó bá sọ nǹkan kan ayé ò ní rí títí ẹ̀ mọ́ wọn ò ní rí títí ẹ̀ wí. àfa wa ní fàìzà nàtọ́kítà tó bá wá fẹ́ sọ̀rọ̀ wọ́n pè ọ̀dá sọ̀rọ̀ ni wọ́n wá ṣe interview fún yín ni olóyè Sunday Igboho nínú ilé àwọn tán máa ti ọ̀rọ̀ síyàn lẹ́nu wọ́n wá ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n wá ní àwọn agbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ́n wá ní ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń bínú Prince Adérẹ̀mí Adédiwúrà Yẹ̀kínní ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń bínú àti fọlọ́wọ́n bá bẹ̀yìn ò bá fọlọ́yè Sunday Igboho àfa wa ní fàìzà nàtọ́kítà tó bá wá fẹ́ sọ̀rọ̀ wọ́n pè ọ̀dá sọ̀rọ̀ ni wọ́n ní kó sọ sọ̀rọ̀ ni wọ́n wá ṣe interview fún ọ ni falatakun mexaro má jẹ́ kọ́ ọ̀rẹ́ ọ̀pọ̀ torí pé inú ọ̀rọ̀ pípọ̀ èèyàn ẹnu a máa gbéyàn tó yẹ pé téèyàn ò fẹ́ wí èèyàn ó ti wí tán téèyàn ó tún wá máa dáre lẹ́bi pé ìbá sì mà kí n mọ̀ wí eléyìí o ẹnu gbé olóyè Sunday Igboho ni o àwọn náà sì ti padà jáde wọ́n ti apologize ẹ dákun orí wa ò ní burú Ọlọ́run ní bá dáadé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ Ọlọ́run bá ó tún ẹnì kọ̀ọ̀kan wa sí ìgbésẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ò ní bí aráyé nú àwọn òṣè léyìí àṣe léyìí láti fi da omi àlàáfíà ìlú rú àṣe léyìí láti fi da àwùjọ rú ṣùgbọ́n tá a bá rí ẹni tí ó gbé dáadáa dání tó sì gbé nǹkan rere tí ó bá ti fi àníyàn táníyàn rẹ̀ ó bá ti change ló tó gbé dání o táwa náà sì gbé yàwó tá a rí pé àníyàn ẹni yìí àníyàn rẹ̀ ó yàtọ̀ sí ti ń ṣe Ọlọ́run ọba ò ní ká dẹ́yẹ sírú ẹni bẹ́ẹ̀ o ta'awanu alal birri wa taqwa ẹ rí pé mo ń tẹnu mọ́ àyà yẹn dáadáa ta'awanu alal birri wa taqwa wala ta'awanu alal ismi wal udwan wattaqulaha innallaha shadidul iqab Ọlọ́run ọba ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀ ẹ dúró tira yín lórí iṣẹ́ rẹ̀ wàtákíwà àti ìpayọ Ọlọ́run ẹni tó bá wá gbéṣẹ́ rẹ̀ dání tá a wá dúró tì àfikún ẹni bẹ́ẹ̀ máa gbọ́mọ̀ràn o torí ká lè bá a máa fún olóyè Sunday Igboho nímọ̀ràn lọ́lọ́run fi yanrú wa tí o irú ọgbọ́dọ̀ wà pẹ̀lú olóyè Sunday Igboho ká má lè fún wọn nímọ̀ràn o ìmọ̀ràn tí ó sì ń láǹfààní tí kódà kí gbogbo èèyàn má lè fún wọn nímọ̀ràn àwọn ọgbọ́dọ̀ tijú a sì gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ ìmọ̀ràn tá a fún wọn a gbọ́dọ̀ torí nǹkan kankan káwa máa wo nǹkan kankan kéwú wa máa tì wá tàbí ẹrù ọgbọ́dọ̀ bà wá débi ká sọ pé àná fún wọn nímọ̀ràn kò sí irú nǹkan bá jẹ́ a gbọ́dọ̀ fún wọn ní ìmọ̀ràn tí yóò ṣe wọn láǹfààní ìmọ̀ràn tí ò ní mú wọn ṣubú torí pé àwọn kan dúró wọ́n ń wá ìṣubú olóyè Sunday Igboho àwọn kan dúró wọ́n wá ìṣubú wọn ni wọ́n wá o torí ẹni tó bá dúró tìyàn tí ò lè tó jẹ́ pé torí lápsìsì àwọn ibi tí èèyàn ti ṣe àṣìṣe tí ò lè sọ pé ọ̀gá wa ẹ ṣàṣìṣe ń bì àfi kẹ́ẹ̀sì kíni kẹ́ẹ̀sì correction irú ẹni bẹ́ẹ̀ aláburú ni ìṣubú èèyàn ní wá ní táwa ń sọ yìí ó lè korò òdodo ọ̀rọ̀ ó lè korò ṣùgbọ́n àáfàá ní àná sọ̀rọ̀ jùlọ wọn láì nínú èèyàn á rí odidi èèyàn
wà ní sùrọ́jùlù ààbò èèyàn ń bẹ nínú èèyàn wà láṣẹ ìyà ẹni tí ó sì jẹ́ nǹkan kan kì í sórí di kì í tó sàbọ̀ ń bẹ nínú èèyàn àwa níta lódìdí èèyàn òun náà ni ẹni tó ní làákàyè tí tó ń ṣe kíni tí tó ń gba ìmọ̀ràn ẹlòmíì wà ní sùrọ́jùlù ààbò èèyàn òun lẹ́ni tó ní làákàyè ṣùgbọ́n kì í gba ìmọ̀ràn ẹlòmíì ààbò èèyàn náà ẹni tí kì í sáàbò èèyàn kì í tó sórí di èèyàn tí ọjà mọ̀ nǹkan kan tiẹ̀ òun lẹ́ni tó jẹ́ pé kò ní làákàyè kì í tó ń gbàmọ̀ràn ẹni tí kì í bá gbàmọ̀ràn kò ráyé wá o ẹni tí kì í bá gba ìmọ̀ràn irú ẹni bẹ́ẹ̀ kò rí ayé wá ìmọ̀ràn eléyìí awá lálẹ́ yìí láti wá fún Messiah Chief Sunday Igboho awá láti wá fún wọn ní ìmọ̀ràn lórí pé àwọn interviewer tí wọ́n ń wá bá wọn kán má jẹ́ kán lò wọ́n kán má lo àwọn interviewer yẹn against wọn kán má jẹ́ pé àwọn interviewer yẹn àwọn náà máa lò torí mo ṣe ń wò ìsìlẹ̀ pé àwọn interviewer yẹn náà fẹ́ lò against wọn o kán lọ sọ́ra pẹ̀lú àwọn interviewer o àwọn interviewer tí wọ́n ń wá sọ́dọ̀ wọn kán lọ sọ́ra pẹ̀lú wọn kán sì kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń tì sí wọn lẹ́nu. gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ṣe kínni a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí aṣáájú a sì gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí ọba a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí èèyàn pàtàkì a gbọ́dọ̀ rí wọn fín kódà kàn má sọ́pọ́ọ̀tì wa Ọlọ́run bá lọ́mọ bí ó ṣe mú wọn lọ́mọ bí ó ṣe fìyà jẹ tó bá dalẹ̀ Ọlọ́run bá lọ́mọ bí ó ṣe fìyà jẹ àbá ìbẹ́ lọ́n tá a ti ń bẹ lọ́n gan yóò padà fìyà jẹ tó bá ṣe kínni tó bá dìtẹ̀ ẹ̀yin ẹ fẹ́ ẹni tí bá ń dìtẹ̀ ẹ̀yin ẹ fi ilẹ̀ fọlọ́run kẹ́ ẹ wàrà tọ́lọ́run fi irú ẹni bẹ́ẹ̀ dá ẹni tí bá ń dìtẹ̀ ẹ̀yin ẹ má dẹ́ni kankan lọ ẹ sì má fún ọba kankan lésì mọ́ ẹ má sọ̀rọ̀ against ẹni kankan ẹ má sọ̀rọ̀ against ọba kankan ẹ má sọ̀rọ̀ against political leader kankan ẹ̀yin ẹ má bá tí ń lọ ẹ má ṣe tí ń lọ tẹ́ ẹ bá lè ṣe léyìí mo fi dá yín lójú pé àṣeyọrí ń bẹ fún yín o. mo fi ń dá yín lójú pé àṣeyọrí ń bẹ fún yín o tẹ́ ẹ bá lè mètí kúrò lára pé wọ́n lọ́ba kan ó ń sọ pé against yín wọ́n léèyàn kan ó ń sọ̀rọ̀ against yín ìsọdọ̀ ẹ̀fún lè sì padà ara tẹ́ ẹ bá lè mètí kúrò níbi wọ́n ní wọ́n pé àti ìmọ̀ désì padà fún àwọn tí wọ́n bá ń against yín tẹ́ ẹ bá lè mètí kúrò níbẹ̀ tẹ́ ẹ sì lè sọra kúrò níbẹ̀ tẹ́ ẹ fún yàn kankan lè sì padà tẹ́ ẹ sì sọ̀rọ̀ kankan against ẹnì kankan nílẹ̀ Yorùbá àṣeyọrí ń bẹ fún yín ṣùgbọ́n tí àwọn èèyàn bá fi wá ń gbé rúmọ̀ fún yín tẹ́ bá ti ń désì padà tẹ́ ń fún àwọn èèyàn lésì padà àfàìmọ̀ kómi ọmọ tẹ̀yìn wògbìn lẹ́nu àti fẹ́ ṣubú yín Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú o Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú o Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú o tọ̀sán tòru là ń ṣàdúrà fún yín Suratu Maida ní Kùránì àyà yẹn wà ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ibi tí àyà yẹn wà Suratu Maida verse 2 Suratu Maida verse 2 Quran 5 verse 2 ẹ lọ wò wata'awanu 'alal birri wa taqwa Quran 5 verse 2 Ọlọ́run bá ní ẹ ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ rere Ọlọ́run ọ̀dà kọ pé báyà mùsùlùmí nìkan ní kó ràn rẹ̀ lọ́wọ́ o èèyàn bá jẹ́ kírísítẹ́nì Ọlọ́run ní ẹ ràn lọ́wọ́ tó bá jẹ́ iṣẹ́ rere ló gbé dání èèyàn bá jẹ́ babaláwo Ọlọ́run ní ẹ ràn lọ́wọ́ tó bá jẹ́ iṣẹ́ rere ló gbé dání Ọlọ́run kò sọ pé báyà mùsùlùmí nìkan ẹ ràn ara yín lọ́wọ́ ta'awanu 'alal birri wa taqwa ẹ ràn ara yín lọ́wọ́ èèyàn bá jẹ́ lẹ́bọ paraku tó bá ti jẹ́ pé dáadáa ló gbé dání mo ti sọ láì mọ iye gbà èmi máa bú olóyè Sunday Igboho ni mo máa bú wọn ni mo máa bú wọn tẹ́lẹ̀ dáadáa fídíò tí mo ṣe tí mo ti fi bú wọn ó lé ní 4 ó lé ní 5 kódà yìí ń lè kà á náà fídíò tí mo ti ṣe against olóyè Sunday Igboho nígbà tí wọ́n ń ṣe ntí ọ̀tẹ́mi lọ́rùn nígbà tí wọ́n ń kún èèyàn kan tó ń bú àwọn bàbá wa torí kéèyàn máa bú àgbàlagbà èmi kórìíra rẹ̀ ẹni tó bá fẹ́ dàgbà kì í sọ̀rọ̀ sàgbàlagbà èmi kórìíra rẹ̀ arákùnrin kan nígbà tí ń bú àwọn bàbá wa tí ń bú àwọn àgbàlagbà tọ́wọ́ mú olóyè Sunday Igboho lọ́rẹ̀ ìgbà ilẹ̀ mi ń bú olóyè Sunday Igboho ṣùgbọ́n àwa nítorí pé èèyàn ń saburú tẹ́lẹ̀ kẹ́niyàn wá padà dé tí ń ṣe dáadáa káwá nítorí pé ó ti saburú lánàá àní sọ́pọ́ọ̀tì ẹ̀ lórí dáadáa tí ń ṣe rárá ó ti saburú tẹ́lẹ̀ nu
Ọlọ́run sì ti gbé dìde lórí dáadáa tọ́lọ́run gbé dìde sí un a need láti support rẹ̀ lórí dáadáa yẹn a need láti support rẹ̀ lórí àti pé ntẹ́mi ń bú wọn sígbà yẹn kì í sáwọn gangan náà ń saburú yẹn kì í sáwọn èèyàn kan ló kó ẹrẹ̀ bá wọn ní táìmù yẹn èèyàn kan ló kó ẹrẹ̀ bá wọn. so nígbà yẹn ìyẹn sì ti lọ Ọlọ́run wá gbé káwájì torí àbòsí ní ká sọ pé ẹni yẹn ó ti ń ṣe ó bú àwọn àfáà wa rí ó gbógun tàwọn àfáà wa rí torí ìdí èyí à ní support ẹ̀ ní ìsìn ara o ìwà àbòsí nìyẹn ìwà àbòsí ò nìyẹn ìwà àbòsí àfi ká sí kẹ́ni kọ̀ọ̀kan wa ó jìnnà kúrò níbi àbòsí ẹni tó bá gbé dáadáa ní ẹjẹ́ àfọ ní sọ́pọ́ọ̀tì ẹni tí bá ń ṣàìdá àfi táníyàn olóyè Sunday Igboho àfi táníyàn wọn ò bá dá lórí tán gbé dání lókù o táníyàn wọn bá ti dá táwa yẹ pé n tá à ń wò yìí n tá ń ṣe yìí àníyàn orí rẹ̀ náà làníyàn wọn dúró lé lórí kò sí tó burú nu ká sọ́pọ́ọ̀tì wọn o kò sí ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ o yóò dáa fún yín bàbá wa ọmọ burúkú ọlọ́jọ́ tiẹ̀ o àwọn alágbára pọ̀ káàkiri o àwọn tán lágbára ju olóyè Sunday Igboho lọ wọ́n pọ̀ káàkiri o èèyàn mélòó láyé tó dìde sírú ìgbésẹ̀ yìí èèyàn mélòó láyé tó dìde sírú ìgbésẹ̀ yìí so Ọlọ́run bá yóò tún ẹnì kọ̀ọ̀kan wá sí o Ọlọ́run ní bá sí ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ o Ọlọ́run ní dójú tì wá o Ọlọ́run sì máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ṣókí ń ta wá lálẹ́ yìí láti wá bára wa sọ náà nìyẹn inú mi sì dùn wọ́n ti padà jáde fúnra wọn wọ́n ti ṣàtúnṣe wọ́n sì ti láwọn bẹ gbogbo àwọn àgbààgbà gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwa tá à ń ṣe program lórí íńtánẹ́ẹ̀tì ẹ dákun ẹ jẹ́ á lọ ṣọ́ra fún ìmọ̀ rí àwọn àgbàlagbà fín o ẹni tí ó bá ti sọ̀rọ̀ against ilẹ̀ Yorùbá ẹni tí ó bá ti ṣiṣẹ́ tako ilẹ̀ Yorùbá ẹni tá àti kódà ẹni tó bá ṣiṣẹ́ tako ilẹ̀ Yorùbá gan ẹjẹ́ àmọ́ bá ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ kò ní ìdí ká fúnru wọn lésì ẹni tí ó bí wọn ó bí wọn ẹni tó máa bí wọn kò ní ìdí ká fúnru ẹni bẹ́ẹ̀ lésì kò ní ìdí ká máa yẹ̀yẹ́ wọn kò ní ìdí ká máa harass wọn kò ní ìdí ká molest wọn torí nígbà tá a bá harass àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ta ni ó bá wa pọ́n wọn lé ta ló máa bá wa pọ́n wọn lé a kàn máa jẹ́ kí ọ̀nà yẹn ó dí a máa jẹ́ ọ̀nà tó yẹ kí àbí ibi àwọn struggle tó yẹ kí ó rọrùn fún olóyè Sunday Igboho yóò kàn máa difficult ni a máa difficult ni torí pé àwọn bàbá yẹn náà ní àwọn impact àwọn roles àwọn náà láwọn role láti play lórí tí ń bẹ́lẹ̀ yìí o wọ́n ní àwọn role láti play lórí tí ń bẹ́lẹ̀ yìí àfi ká gbogbo nǹkan tá a bá lè fi fà wọ́n mọ́ra ẹ jẹ́ á paṣọ èdè wọn ẹ má jẹ́ àdójú ogun kọ wọn ẹ jẹ́ àwa bá ṣe paṣọ èdè wọn ẹ jẹ́ àwa bá ṣe gbogbo tá a bá lè fi paṣọ èdè wọn ká fi paṣọ èdè àwọn bàbá yẹn tá a bá wá paṣọ èdè wọn tán àbá gbọ́ ìgbà yẹn jẹ́ ẹ wá jẹ́ ká fún wọn lẹ̀ ká pa wọ́n tì ẹ jẹ́ á pa wọ́n tì ká máa bá títí wa lọ wọn lè dì wá lọ́wọ́ mú ẹni tó bá wá dìde pé òun fẹ́ dì wá lọ́wọ́ mú tàbí òun fẹ́ ṣe nǹkan ìgbà yẹn látẹ̀sẹ̀ òjò wa tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà kírú ẹni bí ọ̀bọ sórí social media kọ́ wa máa sọ nǹkan kan against ìgbà tí ó bá ti sọ̀rọ̀ nǹkan kan against tí ó sì sọ nǹkan kan káàkiri tó kàn jẹ́ pé ẹnu pé kọ̀ọ̀kan dá sí kò sọpọ́ọ̀tì ṣùgbọ́n ó ń dìtẹ̀ lábẹ́nú tí ó bá ti dìtẹ̀ rẹ̀ kọ́ hàn tí ó bá ti fi ọ̀tẹ̀ rẹ̀ hàn kó dìtẹ̀ yẹn bọ́ sí gbangba á sì kọ́kọ́ máa wá á sì tó máa paṣọ èdè ẹ̀ torí pé there is no permanent enemy why there is no permanent friend ẹni tá a wò pé ọ̀tá ni lánàá ó lè padà di ọ̀rẹ́ lẹ́ni o kọjá pé òun ní ọ̀fà ni dìde o ẹni tá a ti wò pé ọ̀rẹ́ ni lẹ́ni nínú àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho gbogbo àwọn àtàjọ ń ṣe sọ́rọ́gù tá a wò pé ọ̀rẹ́ ni lẹ́ni ó lè jẹ́ pé ikú ń bẹnu wọn o kọjá pé òun gangan ara ọ̀tá àlọ́síwájú ilẹ̀ Yorùbá ni o ó lè wà lára ọ̀tá àlẹ́ sí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá o hánrán Ọlọ́run má jẹ́ ká fi ẹyẹ sábẹ́ gbé ka o. So àfikọ́ lọ́wọ́ ọba ó ṣe dáadáa à ń sọ eléyìí ń tọ́ba kan oníkálukú
ibi ọba kọ sí oníkálukú ntẹ̀yìn ọba sọ against mi ìyẹn ọkàn mi gbé mi ń sọ gẹ́gẹ́ bá nìyẹn mi ṣe rí sí olóyè Sunday Igboho ẹni Ọlọ́run ń gbé dìde tẹni kò ṣubú ẹni tọ́ Ọlọ́run ń gbé dìde tẹfẹ́ kò ṣubú bí yóò ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run bí yóò ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run bí yóò ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run ẹni tọ́ Ọlọ́run gbé dìde tẹni kò ṣubú bí yóò ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run. gbogbo ẹni tẹ́ dúró pé ọ̀fẹ́ ṣubú ọ̀fẹ́ rẹ̀ ẹ̀yin ní ọ̀rẹ́ ẹ̀yin lẹ́ ṣubú